ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa ní kí ló dé táwọn oríṣiríṣi ìjọ ọ̀dásọ́rọ̀ tí ó wà nílẹ̀ tá à ń sọ pé a fẹ́ Yorùbá nation ohun wọn kọ́ dá sí àmọ́ ẹlòmíín nú wọn ìjọ yẹn ẹ̀wọ̀ fẹ́ jẹ́ káràlú mọ̀ títọ́ ẹ̀já gbọ́n kan tí ìyàwó Modúpẹ́ọlá Onítìrì Abíọ́lá ìyàwó bàbá wa létí Fẹ́mi Abíọ́lá ẹ̀já gbọ́ díẹ̀ náà ọ̀rọ̀ tó sọ ń bí. ṣáàrí gbogbo ìgbà ni wọ́n recognize o wípé nàìjíríà ń ṣẹyọ kan o àwọn òyìnbó recognize ẹ̀ tẹ́ bá lọ wo gbogbo constitution tán lò nígbà tí wọ́n wà ń bí as colonial master wọ́n recognize torí owó tó ń jáde ní south yìí ó pọ̀ òun náà lọ ń lò ní north kí ló dẹ̀ bá ẹ̀yin náà lẹ bá ti north jẹ́ ẹ bá jí owó tán ẹ máa lọ fi sí àkáǹtì káàkiri ń bẹ̀ àwọn àkáǹtì tẹ́ fi sí yẹn wọ́n mọ̀ ọgbà tẹ́ gbédè o wọ́n béèrè pé unity tó ń pè yẹn ta ló favour kò favour anybody òyìnbó ló favour ó release Nnamdi Kanu unconditionally kó jẹ́ kí Chief Adéyẹmọ Sunday Igboho kó padà láyọ̀ àlàáfíà. àwọn wo náà ń pè ní Fúlàní ṣé Fúlàní wà pẹ̀lú wa tẹ́lẹ̀ ni àwọn ló wá jẹ gàba lórí wa àwọn ló ń kọ̀ǹtró èmi àtẹ̀yìn àwọn ni wọ́n jẹ́ ká rọ́nà lọ tá bá ti dá dúró à lè kọ̀ǹtró ta ní àtò wa jẹ àtò wa mu ìran ọmọládé ni wá àwa fọ́n káàkiri gbogbo àgbáyé a bẹ̀rẹ̀ sí struggle ẹ̀yin tẹ́ wà nílé náà struggle ẹ̀yin wá ń gbàdúrà fún Nàìjíríà àdúrà Nàìjíríà ò lè gbà o ẹ má jẹ́ kí mọ́ṣáláṣí kan sọ fún yín bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wòlíì kan sọ fún yín ẹ má jẹ́ kí pásítọ̀ kan sọ fún yín bá wọn jà o bínú sí wọn àmọ́ gbogbo wọn ló mọ̀ pé kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà òyìnbó ló create ní 1914.